ẹ dákun mú kí ẹ káàbọ̀ sórí ètò wa o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ káàárọ̀ Alhaji o. Ẹ káàárọ̀ o. Àkúṣẹ́ ládàá o. Àkójúmọ́ Ọlọ́run ló ní. Àbámi tó lérè o. Allahumma amin. Bàbá àbèjì ní sọ̀rọ̀ láti Zangera o. Aziz. Bàbá àbèjì Láti Zangera Abdulaziz. láti Zangera ẹ káàbọ̀ sórí ètò. Náà àwa nìyẹn. tó bàbá àbèjì ìbéèrè kan ní ẹnìkan béèrè lọ́wọ́ mi. Ẹni tó sì béèrè yìí kì í ṣe mùsùlùmí. Òun náà lòun gbọ́ lórí ẹ̀rọ ayélujára ni pé àáfàá kan sọ wípé kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí kó fi àga tẹ́ǹtì àti gbogbo àwọn tó ìmọ̀ fi ń háyà spíkà microphone àbí kó tẹ̀ ní mọ́tò tó dé transport tó lè fi bá kóyàn lọ bí ibi ìkan lóṣèlúṣì wípé gbogbo ohun tí èèyàn fi ń háyà yìí tí wọ́n bá fẹ́ lè lò níbi nǹkan tí ì ṣe nǹkan mùsùlùmí ohun tí ò bẹ́ sí Islam mu wípé mùsùlùmí ò gbọdọ̀ máa fi kíní ìháyà fún wọn. Ìgbà tó sì béèrè lọ́wọ́ mi ó bà mí lẹ́rù kò yé mi tó mo wá wòye pé àwa tá a sí nílùú mùsùlùmí tó jẹ́ pé àwọn ẹlẹ́sìn míì ló pọ̀ olùtàwà tá a sì dáwọn kan wọ̀nyí tá a fi ń háyà táwa náà fi ń jẹun kí lẹ́yìn náà rí sí pé ṣé kíní ó lè níbẹ̀ lóòótọ́ àbí kò lè níbẹ̀. Alhaji ẹ̀sìn púpọ̀. Ọlọ́run ní ìjọba ìdàkà yìí. Àmín. Ọ̀rọ̀ yìí ó lè díẹ̀ ó lágbára díẹ̀. Because ọ̀rọ̀ tí wọ́n sọ ní sí pé ká má fàgbà rẹ́ǹtì ká má fi tẹ́ǹtì rẹ́ǹtì gbogbo fún kíní. So a ní irú bí wọ́n ṣe sọ báwọn ẹ̀sìn àwọn mùsùlùmí pásítọ̀ àní àwọn mùsùlùmí ò pọ̀ bí wọ́n ṣe pé sẹ́ẹ̀dì ibi téèyàn bá lọ wà ní ìsìn kò sí àwa mùsùlùmí tó ṣe pé àwọn káfírì ni wọ́n ní kíní ẹ̀bọ̀ àwa mùsùlùmí a ní wà sí tàfẹ́ sí ní ṣe kò lẹ́tọ̀ọ́ láti lọ gba àwọn àga àtàwọn tẹ́ǹtì lọ́dọ̀ àwọn eléyẹn ni bó láti ṣe ọlágbára dé. ìbéèrè tẹ́lẹ̀ náà tí wọ́n gbé kalẹ̀ ìwọ náà ti lágbára o. lórí kọ́lọ́wọ́ sáàbù wa ni. Àmín. Ṣé bẹ́ẹ̀ lórí ni àbí òfin yẹn ilẹ̀ Saudi ló ti múlẹ̀ ní ọ̀dọ̀ tí wọ́n bí ó yá àwọn ò lè lò ó tó lè ká bẹ̀rẹ̀ wọn àfà àbí kílẹ̀ rí sí. àtúnpadà béèrè lọ́wọ́ àwọn àfà ni àwọn àfà wọn padà ṣàlàyé fún wa lórí ẹ̀. Àbí ká tẹ̀ wá sọ wípé tẹ́lọ̀ tó rọ́ṣọ tó wà nílùú tí ì ṣe mùsùlùmí wọ́n wá gbàṣọ wá pé wọ́n fẹ́ ṣọdún ògún àjọbọ wọ́n sì pọ̀ ní gúrùpù yẹn ṣe wọ́n kó ń ṣẹlẹ̀ pàápàá jùlọ àwọn táwọn àwọn tó ń kó ń bí báyìí tó jẹ́ pé àwọn ẹlẹ́sìn àbáláyé kápò wọ́n bẹ̀ tó máa fẹ́ ṣọdún wọn kó wá gbé lọ fún tẹ́lọ̀ wọ́n sì rí pé tẹ́lọ̀ yìí mọṣẹ́ dáadáa ó wá jẹ́ mùsùlùmí wọ́n wá ní àwọn fẹ́ ṣọdún ògún ni o àwọn fẹ́ ṣọdún ṣọ̀gbó ni o àwọn tó sì wà lọ inú ẹgbẹ́ yìí lọ bí 100 aṣọ ló sì kọ́ wá rí báyìí pé òun náà rọṣọ ìfáwọn ṣé a sọ pé torí pé ó jẹ́ mùsùlùmí kò ní bá wọn ránṣọ tí wọ́n wọ̀ lọ bí ọdún ògún àjọbọ wọn owó tiẹ̀ ló sì fẹ́ gbà. awalẹ̀ ń bá mi o èmi ò gbà o èmi gbà o. tẹ́tẹ́tẹ́ bá gbà ẹnu fi ìsìláàmù ni o. ẹgbẹ́ torí owó ní fi ìsìláàmù ni o. kọ́lọ́hún ṣàánú o kọ́lọ́hún ṣàánú o. ẹ má torí owó ní fi ìsìláàmù bá méjì ẹ dákẹ́. àbẹ́rẹ́ rí nǹkan bí. ó dàbí nǹkan. tí irú wa báyìí bá lọ sáwọn òde tí wọ́n pè wá sí ẹlòmíràn ní mo mọ̀ ní yàrá ìjẹ́lẹ̀ tí wọ́n fẹ́ ní ṣọ́ọ̀ṣì baptist lánàá a sì máa ń lọ bẹ̀ ẹ bá pè wá sí òde wọn pé ẹ bá wa ṣe MC ẹ bá wa mú kiri ìdùn ẹ bá wa foyín sí ẹ bá wa fi yọ̀ sí ẹlòmíràn ní àwọn èèyàn ṣe mùsùlùmí gidi kódà lọ́dọ̀ àwọn àfáà kan àwa ti di kèfèrí báyìí lọ́dọ̀ àwọn àfáà kan ni o ọ̀rọ̀ mò ń sọ fún yín lọ́dọ̀ àwọn àfáà kan wọ́n ní àwọn súnmọ́ àwọn mọ̀nú súnmọ́ káfàrí làwọn yẹn àwa ti di kèfèrí wọ́n ní ṣe bí ó bá wọn ṣe program ní marriage church tí wọ́n ṣe níjọ́ òní. àwọn kinní wọ̀nyí ó yẹ kí àwọn àfáà wa kí wọ́n ṣí wa nílàákàyè torí pé lójú wa ń dàbí ẹni pé ìmẹ́sì yìí lè fún wa. bẹ́ẹ̀ni wọ́n bá ti rí bí wọ́n fẹ́ dàbí epo ká má sùn máa yàn mọ́ nìyẹn. ìlú tá a sì wà ìlú táwa ń gbé káṣẹ̀ fi àwọn tó wà ní Saudi lẹ̀ ká fi àwọn tó wà ní ilẹ̀ lọ́gbọ́n lẹ̀ àwọn tá a wà níbi Togo wọ́n ń bọ kinní kan Togo òòṣà ni ilé ẹ̀ sọ pé gbogbo àwọn tí wọ́n wà ní Togo ìdá mẹ́ta wọn abọ̀ọ̀ṣà ni wọ́n
àwọn tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì gan wọ́n jọ ń ṣe náà ni àwọn mùsùlùmí tà sí wà ń Tógò àti sábárúmọ́ àti kòròtòkòrí tó wọ́n yẹ mùsùlùmí o àtàwọn Haúsá tó wà lọ́jà àti sábárúmọ́ o àtàwọn Yorùbá o gbogbo wa àwọn ọmọ yìí náà ni wọ́n wá rajà lọ́dọ̀ wa nínú ọjà owó wọn là ń ná. kọ́lọ́hún ṣàánú wa ni Alhaji. àfi àánú Ọlọ́run ni kò yà lé wa bá o. wàhálà Alhaji mo ń fi yín lẹ̀ mo ń bẹ́ tó lọ sá sọ̀kalẹ̀ kẹ́ lómi ò wọlé. ọ̀dà ẹ̀bọ̀ ọ̀bẹ létí gbọ̀ ẹ̀ ṣe inú fídíò mo kí o. báwo la ṣe fẹ́ ṣe àwa mùsùlùmí tí a lè fi náà gbọ́ lórí eléyìí ẹ káàárọ̀ o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhaji Ambassador. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ kú iṣẹ́ ládàá o. Ọlọ́run ló ní ẹlẹ́bẹ̀ Kamaldeen. A kú gbìyànjú. Ẹ kú iṣẹ́ ládàá, ẹ kú gbìyànjú o. Ọlọ́run ọba ló ní o. Àmín o. Kàlámà àmín. Ọlọ́ba fún ilé ẹ̀mí nígbà tà láfíà rà. Àmín kún fara kún. Deliver gbogbo àwọn ètò yìí, Ọlọ́run jẹ́ lákàyè náà ọjọ́ ríbà o. Àmín kún fara kún. Àmín. Tó alàgbà Kamaldeen ọ̀rọ̀ kan ní ẹnìkan béèrè lọ́wọ́ mi ẹni tó sì béèrè ọ̀rọ̀ yìí òun tó ń kì í ṣe mùsùlùmí ẹlẹ́sìn míì ni ó lóun gbọ́ lórí ẹ̀rọ ayélujára wípé àáfàá kan sọ wípé àwa mùsùlùmí tá a bá ń fi àga tẹ́ǹtì àbí kí ló ti ń pè ìkòkò orin tó fi ń sóúnjẹ tá a bá ní àwọn kinní yìí tá a bá fi rẹ́ǹtì fáwọn èèyàn wípé kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí máa fi rẹ́ǹtì kọ́ máa fi háyà fún àwọn ẹlẹ́sìn míì tí wọ́n fẹ́ lọ lò síbi nǹkan tí ò tọ́ àbí ohun tí ò bá ẹ̀sìn mu àbí tẹ́yẹ̀ bá níbi bọ́ọ̀sì kẹ́yẹ̀ ní bọ́ọ̀sì ńlá tó ń kérò òun kí wọ́n fẹ́ háyà pé wọ́n fẹ́ gbé lọ bí ọdún ògbó àjọbọ wípé mùsùlùmí ò gbọdọ̀ gbé kalẹ̀ fún wọn torí pé wọ́n gbé lọ bí tí kò bẹ́ sí mu ìgbà tó wá bẹ̀rẹ̀ kalẹ̀ fún mi mo wá ronú pé ó dáa àwọn tá a sì ní Saudi tá a sì nílẹ̀ Lárúbáwá tó jẹ́ pé ìlú tá a wà àwọn abọ̀rìṣà lọ́pọ̀ nílùú yìí ohun tá a náà sì fi ń jẹun nìyẹn ṣé mùsùlùmí mélòó ní ṣènáwó ní Tógò tá a wà yìí àwọn tí ń ṣènáwó náà ní tó sì wá ń gba kínní lọ́wọ́ wa táwa náà ń gba owó lọ́wọ́ wọn tá a fi ń ṣọmọlúàbí wa tá a bá ní mọ́tò tá a gbé kalẹ̀ àyẹ̀mọ́ mùsùlùmí ló ń ta sí nígboro tí ó jẹ́ pé wọ́n ń gbé lọ́bi tó wù wọ́n ṣé ká wá sọ pé ẹni tó bá ti fẹ́ wọ́n ta sí wa àbí mọ́tò wa ipò òfẹ́ fi kó àwọn fẹ́ lọ́bì kan ká máa sọ pé ẹ̀sìn wọn ò gbà wá láàyè ibi tí wọ́n fẹ́ lò lọ yìí ẹ dákun tá a bá ba lọ báyìí ṣé kò ní kó bá ọrọ̀ ajé àwa tá a jẹ́ mùsùlùmí àwa tá a sì wà ń Tógò yìí tá a wà ń Tógò tá a bá ní parọ́ owó ta là ń ná owó àwọn kèfèrí tá a pè ní là ń ná o torí àwọn ni wọ́n bá wa rajà kí mùsùlùmí ò kò ní Saudi wa rajà lọ́dọ̀ wa o àwọn ni wọ́n ń bọ́ wá rajà ni wọ́n sọ wá dun tá a dà tá a fi ń di olówó àwọn là ń kọjá wá fún wọn àwọn ni wọ́n rà lọ́dọ̀ wa táwọn ọ̀dọ̀ wa sọ pé àwọn ò rẹ̀ lọ́dọ̀ wa mọ́ ń kọ́ o ẹ dákun ṣé òfin yìí tí wọ́n gbé kalẹ̀ yìí ṣé òfin yìí ṣé ẹ̀yin náà faramọ́ wípé mùsùlùmí ò gbọdọ̀ máa fi tẹ́ǹtì háyà àbí spíkà àbí bọ́ọ̀sì ṣé ẹ faramọ́ fi. tó akínyẹ kú làákàyè. àdúpẹ́. Ọlọ́run bá yóò bá ṣe àlékún làákàyè. àmín. ẹ rí ọlọ́ọ̀bá láàrin jùlọ kí ọ̀sánú wa. àmín. ẹ̀rírú àfa yìí tí wọ́n sọ pé ó sọ̀rọ̀ báyìí àbí ìmọ̀ bọ́yá àfa ni o àbí bí àfa lásán ni. àgbàfà ni. tó ọlọ́ọ̀bá yóò bá ṣàlékún ìtọ́sọ́nà fún àfa náà. nítorí gbogbo àwọn nǹkan tí ẹ kà kalẹ̀ yìí tá a bá ní káwò èyí tí mùsùlùmí ṣe nínú gbogbo àwọn kinní tó produce nínú àwọn kinní kò wọ́pọ̀. alàgbà Kamal kò wọ́pọ̀ àbí kò sí. kò sí ni kò sí gbogbo. a lè sọ pé kò sí. bẹ́ẹ̀ táwọn kírísítẹ́nì ṣe ló pọ̀ jù. àwọn mùsùlùmí náà ń produce. so intafa yẹn fi ń sọ̀rọ̀ gan orí nǹkan tó jókòó lé àga tó jókòó lé gangan tó fi sọ̀rọ̀ yẹn ta bó báyà microphone ló sì mú dání ní bá ní ká ṣe ìwádìí gbogbo àwọn nǹkan yìí àwọn kírísítẹ́nì tí ń sọ̀rọ̀ ń parí àwọn náà ni wọ́n ti gbogbo àwọn sọ̀rọ̀. àwọn ni wọ́n ṣe àbáwọn ẹlẹ́bọ tọ́lá àwọn China wọ́n ṣe kírísítẹ́nì ẹbọ ni wọ́n ṣe China even tó fi mọ́kù wá ní China wọ́n ti ń produce ẹ̀ wá fún wa.
Kùránì táwa tó mùsùlùmí fi ń tó kà sí aṣọ táwọ̀ jàdàbí àtàkì kírun jàdàbí àtàkì lò tó China ló ti ń ṣe ká tó wá wò ó pé ẹni ẹni tá à ń tẹ́sí mọ́sálásí àwọn náà ṣe gbogbo ẹ irú àfáyé ká bèèrè lọ́wọ́ rẹ̀ tó bá fẹ́ wọ pléènì ṣé máa ń bèèrè pé pilot tí ó wà mí o ṣé mùsùlùmí ni àbí kírísítẹ̀nì kò tó wọnú pléènì. títóbi Ọlọ́run ẹ fún làákàyè. tán bá ti wá sọ fún un báyọ̀ tó bá ṣèwádìí níbẹ̀ tó bá sọ fún un pé ẹni tó fẹ́ wà pilot tó fẹ́ wà yín lónìí o kírísítẹ̀nì ni o ó yẹ kó lóhùn tíráfù mọ́ ni. Allahu Akbar. bákan náà ni mọ́tò àwọn transport ti ń gbé wa káàkiri àwọn transport tá a máa ń wọ̀ káàkiri nínú ìgboro yẹn tó bá fẹ́ wọ mọ́tò kan kọ́ máa ṣèwádìí pé ṣé mọ́tò yìí mo fẹ́ wọ̀ ṣé bí ẹlẹ́bọ ni driver rẹ̀ ni àbí christian ni tó bá ti sọ pé christian àbí ẹlẹ́bọ ni ó lóun ò wọ mọ́tò mọ́ àbí táwọn ìyàwó rẹ̀ bá fẹ́ lọ ra ta lọ ra àlùbọ́sà lọ rí epo lọ́jà tó bá ti dọ́jà báyọ̀ nílẹ̀ yìí ni àbí nàìjíríà àbí ibi táwọn afárá náà bá wà ó máa bí kán ní káwọn ìyàwó kan máa bí ìrọ̀jà pé ẹ̀dá ìyá aláta ṣé mùsùlùmí ni àbí chọ́ọ̀kì lọ́nà àbí ṣé ẹlẹ́bọ ni wọ́n tó bá sọ pé báyìí tí ìbá ti ṣe lẹ́sìn rẹ̀ ó sọ fún ìyàwó wọn gbọ́dọ̀ ra nǹkan wálé mọ́. ẹjọ ambassadọ sí gbogbo àwọn nǹkan tí mo kà kalẹ̀ ẹ dákun so possible sa tó ṣe practice. òun náà ló yà mí lẹ́nu ó yà mí náà lẹ́nu ni. kí la máa wá dára wa láàmú fún. àwa yìí sáfà ṣùgbọ́n a gbọ́ wípé anabi sallallahu alaihi wasallam ẹni tó wá ń tẹ̀lé táwọn ọ̀sìn rẹ̀ ó bá wọn Júù gbé nílùú Mẹ́dínà. ó bá wọn Nàsárà náà gbé. ó bá wọn Nàsárà gbé wọ́n jọ sign agreement àlàáfíà láàrin ara wọn tí ò sì sí wàhálà. oúnjẹ àwọn Júù ẹ̀kọ́ ní báwa ní jíjẹ ó wà ní àlìkùránì kí láàmú wa dára wa láàmú fún. so Ọlọ́run bá yọ ṣàánú wa ìmọ̀ràn ní fún gbogbo àwọn tí ń gbọ́ wa láàárọ̀ ìní wípé ká ṣèwádìí kí ní jẹ́ ìsìláàmù òdodo níbo ní ìsìláàmù òdodo wà ká sì mọ wá sí àwọn àfáà tá a máa gbọ́ káwa gan ká sì wá ìmọ̀ tó kún kẹ́kẹ́ ìmọ̀ tó péye àwa nínú ìsìláàmù tó o bá tiẹ̀ wá gbọ́ nǹkan kan lọ́nu àfáà kan ó fi jọ́ọ̀jì tí wọ́n gan ti tọ́ ọmọ ó fi jọ́ọ̀jì tó ń bẹ́nu ọpọlọ rẹ̀ ṣé lè sì bá láàkáyè mu sẹ́mi àwọn Yorùbá wọn ní ọkùnrin làáfáà yẹn ni. bẹ́ẹ̀ni. bẹ́yẹn ọ̀lọ́lé kéwú tí ọ̀gbá ilé tí ọ̀gbá lè kéwú kankan kọjá tọ́ ọ bá jẹ́ni tí ń wá ìmọ̀ ó rí pé mí rí ọmọ ọ̀rẹ́ tiẹ̀ làákàyè rí ọmọ tọ́ ọ sọ́nà tọ́ ọ bá gbọ́ àwọn wá sí ìgbàlódé kan ìwọ gan wà á pera rẹ wálé ilé yọ bá làákàyè mọ ajá àbáṣádọ ọlọ́bàṣálẹ̀ làákàyè ọlọ́bàṣálẹ̀ kò ní máa yẹ o àmórí yín náà. ẹ ṣeun dúpẹ́ alábàkà wọ́n lè dín ní ìṣọ̀lá ẹ pẹ̀ fún wa ẹ ṣe púpọ̀ làákàyè lè mú ọ́rà rẹ̀ yìí àwọn tẹ̀sí kakalẹ̀ yìí wọn kò gbogbo àjọ máa tu wò náà ni ẹ ṣeun àkàtúkàyọ̀ ǹda yìí díẹ̀. Assalamu alaikum. Alhamdulillah wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh.